So I'm here to explain to you that I have no any association, I don't have any hand, I don't do anything to encourage or to promote insecurity in Nigeria, but on the contrary, I'm a peaceful citizen who loves his country more than anything, and that's why I felt it's a duty for me to take along with me the government to go and see these people that are causing insecurity and listen to their grievances. After listening to their grievances, up to today, I have not seen one step taken towards alleviating the grievances except the kinetic approach. I have discussed with many military officers, all of them saying the kinetic approach is just about 25% of solving such kind of conflict. After full investigation found me not wanting, after Saudi Arabia, Saudi investigation, the authorities exonerated me of all allegations and allowed me to finish my PhD in Islamic jurisprudence. After securing a valid Hajj visa from Saudi Arabian consulate in Abuja, on reaching Medina Airport, my name did not appear on the computer of the immigration department. After many search to see reasons, they said my name is not in the list of those wanted, my name is not everywhere, but they don't know why my visa is not there. So they said I have to return back home. Gbogbo ẹ̀dá tó bá ń ṣiṣẹ́ òkùnkùn tó rò pé bóyá ẹ̀dá ò rí òun ṣùgbọ́n lọ́hùn wo nítọ̀hún. Gbogbo ẹ̀dá tó bá rò pé bóyá àwòdì òkè lòun kó má gbàgbé para lẹ̀ ń wò òun. Gumi ti padà pọ̀n dénú yọ̀ pátápátá báyìí. Wọ́n dẹ̀ mọ̀ pé láìpẹ́ Nàìjíríà náà yọwọ́ lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ sí Gumi, Saudi ti gbé. Ó dẹ̀ lẹ́ẹ̀kejì tí Saudi máa ṣe nǹkan ẹ̀. But I don't know why Nigeria government don't want to act on Gumi's case. Saudi ní kíníkíní Gumi sínú wọn mọ̀ wípé eléyìí is a terrorist. Saudi ò gbà láyè. Again, ó ṣe bẹ́ẹ̀ ní 2023. Saudi lè padà, ó fẹ́ lọ Hajj. This 2026 again, nínú oṣù May tá wà yìí, nígbà Àràfà, Gumi tún fẹ́ wọlé kó náà bá wọn ṣàràfà. Wọ́n tún gbọ́ tí arrested this time around ni. Tòró ráyè wọlé, òun ló mọ bó ṣe ṣe, mi rò pé lórúkọ ara ẹ̀, ó ṣàwọlé. Bó ṣe wọlé tán rí pé òun ni wọ́n arrested immediately, wọ́n dá padà sí Nigeria. Saudi Arabia arrested and deported Sheikh Gumi back to Nigeria immediately after he arrived in Saudi Arabia on May 24, 2026 for being a suspected terrorist, sympathizers and having alleged links with terrorists. The individual claimed upon return that his name was not found in the system, which reportedly facilitated his deportation. Home excuse ìwà gbà kò dé pé n tó fà tó fi deport òun torí pé wọ́n ronú pọ́tà wọn wà lórúkọ òun bẹ̀. N tó fi deport òun nìyẹn kì í ṣe torí ọ̀rọ̀ terrorism. Olóbí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí. Inú mi dẹ̀ dùn pé mi tó jẹ́ ẹjọ́ kejì ọdún Iléyá ni mo fẹ́ sọ̀rọ̀. Everybody tó wà lórí platform mi ló wà convinced that Muslim ni bàbá Gbàgede. Àmọ́ mo máa sọ̀rọ̀ tó máa tako Mùsùlùmí, àwọn Mùsùlùmí kan ní Nàìjíríà lẹ́nu. Mi sọ̀rọ̀ tó tako Islam o. Mo máa sọ̀rọ̀ tó máa tako àwọn Mùsùlùmí kan tí wọ́n bà Islam lójú jẹ́. Ó likely kí n mẹ́nu kan the best friend mi, Oríyọmí Hamzat. Ó likely. Ó dẹ̀ likely kí n má mẹ́nu kan. Tọ́rọ̀ bá gbé mi débẹ̀ máa sọ o. Tọ́rọ̀ bá gbé mi débẹ̀ mo lè sọ. Wọ́n retí kí nǹkan bá ìṣẹ̀lẹ̀ látijọ́ yìí. Kí n tó wá sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n gbé Gumi lọ sí ilẹ̀ Yorùbá tó gbé wọlé Yorùbá yìí
tí wọ́n pè as special guest pé kó wá sọ̀rọ̀ níbi àkójọpọ̀ àwọn àfáà tí wọ́n wá solution sórí ọ̀rọ̀ terrorism nílẹ̀ Yorùbá. Tẹ́ wá gbé Gumi tẹ́ gbé wá gbogbo excuses oríṣiríṣi náà ti fún wa tán láyé láti justify nǹkan tán ṣe. But inú mi dùn wípé kì í ṣe gbogbo àfàlẹ́ Yorùbá lórí wa kú. Inú mi dùn báwa kan ní làkàyè, inú mi dùn báwa kan rí òótọ́ ọ̀rọ̀, adẹ̀mọ̀ òótọ́ ọ̀rọ̀, adẹ̀mọ̀ ìtókàn. Afẹ́ apọ̀ kò sẹ́ni tó ṣe Islam tó Saudi nu wa o. Afẹ́ apọ̀ ẹ̀sìn Islam inú Saudi lọ́lọ́run sọ̀kalẹ̀ sí, inú Saudi ló ti bẹ̀rẹ̀, inú Saudi ló ti tàn ká gbogbo ayé. Bá a ṣe ń bá Islam lójú jẹ́ tá ń bà lórúkọ jẹ́ nílẹ̀ Yorùbá, àsìkò tó kórí wa pé Gumi tẹ́yìn kan àdọ́ all in the name of pé Muslim brother yín ni. Gumi tẹ́ gbàgbọ́ tẹ́ gbà láyè tẹ́ bílífù pé èèyàn ni tẹ́yìn èèyàn rí bí èèyàn ó dẹ̀ kejì tí Saudi dá padà. Nínú àwa tá a gbẹ̀sìn lọ́wọ́ Saudi àti Saudi fúnra ẹ̀ tọ́lọ́ ń ṣẹ̀sìn yẹn kalẹ̀ fún kó tó spread sí gbogbo ayé, ta ló gbọ́n nínú wa? Àwa mùsùlùmí Yorùbá yìí ni àbí Saudi Arabia? Ta ló gbọ́n nínú wa? Ó tẹ́lẹ̀ kejì tí Gumi try láti lóyún tó tiẹ̀ lọ lọ́tẹ̀ yìí ó sneaking ní téèyàn bá wò ń bọ̀ lọ́ máa mú ó ní wọn orúkọ òun nínú pọ́tà. Báwo ló ṣe fẹ́ lọ Saudi tí ò ní sí orúkọ ẹ nínú pọ́tà? How do you get visa? How do you get ticket láti fly? Báwo lè fly? Àbúfẹsẹ̀ ní dọ́hùn ni. Definitely orí olórí ló lò wọ Saudi bẹ̀tọ̀ wọn yẹn dàmọ̀ physically. Wọ́n kíní kan dẹ̀ wà ohun tó jọmọ́ terrorism kékeré báyìí Saudi wọ́n kórìíra ẹ̀. Tó bá lọ lẹ́kẹ̀lẹ́kẹ̀ta I am too sure Saudi máa arrest ẹ̀ sílẹ̀ ni wọ́n ní deport ẹ̀ padà sí Nàìjíríà. Ọ̀dọ̀ wọn ló ti kàwé lóòótọ́, ibẹ̀ ló ti kódà ó ṣe PhD. Bọ̀ torí pé kò kọ́ terrorism lọ́dọ̀ wọn, ó dé Nàìjíríà tán ó wá sọ terrorism ó sọ di business. Àti kí lè jẹ́ ẹ̀kọ́ kó dẹ̀ jẹ́ ojútì fún gbogbo ẹ̀yin afátẹ̀sí dífẹ́ǹdì tẹ́jọ́mọ Yorùbá tẹ́sí dífẹ́ǹdì Gumi. Ojú gbà mí tì fún yín. Bá ṣe sọ tó yìí àwọn afákan bílífù pé èèyàn dáadáa ni Gumi. Ṣé ẹ rò pé tí Gumi bá kú lẹ́nu ṣé ẹ rò pé inú Ọlọ́run lè dùn sí? Lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọmọ òkókó ni wọ́n wà ní incarceration yẹn, náà wà ní captive àwọn Fúlàní, captivity àwọn Fúlàní rádà. Kí làmọ̀ tó ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn? Gumi dẹ̀ nífẹ̀ẹ́ sí bó ṣe wà bẹ́ẹ̀. Gumi support àwọn tó gbé wọn, ọ̀rẹ́ ni Gumi jẹ́ sí gbogbo wọn, wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni. Gumi dá gbogbo wọn mọ̀, wọ́n dá Gumi mọ̀. Gumi ni solicitor wọn, Gumi ló ń gbèjà wọn lọ́dọ̀ ìjọba. Èyí kan wá kóra yín jọ, ẹ wá invite irú ẹni yẹn kó máa wá sọ̀rọ̀. Ẹ tó wá justify intention. Chief Imam Lagos State, Imam Ẹ̀gbá l'Abẹ́òkúta wa, Imam Ẹ̀gbá, Imam Ìjẹ̀bú àti Imam Ògùn State, àwọn imams l'Ògùn State, Imam l'Ọ́yọ́, Imam bá àwọn imam gbogbo olùkọ́ kan ṣá tọ́jú olórí imam tó jẹ́ chief imam. Àwọn ni apàṣẹ Islam nílẹ̀ Yorùbá. Gbogbo táwọn kan bá kóra wọn jọ tí wọ́n bá lọ ṣe lẹ́yìn àwọn imams yìí null and void ni nínú Islam. Null and void tó bá kóra wọn jọ tó bá lọ ṣe láì jẹ́ kí mọ àwọn imam yìí mọ̀ ń pa ẹ̀ nonsense ni tó ń ṣe kalẹ̀. Ṣebí Nàìjíríà ṣebí ilẹ̀ Yorùbá ṣebí a ní Islamic affairs. Ẹ wá àdó Gumi ẹgbẹ́ Gumi wá wẹ́lẹ̀ Yorùbá
àdàdé wíwá bíi Gumi lẹ́rí tí Fúlàní strike nílẹ̀ Yorùbá yẹn. Gbogbo àwọn tó pè yín ní terrorist, gbogbo àwọn tí wọ́n káàkiri meeting tẹ́ ṣe yẹn pẹ̀jọ wá plan bó ṣe máa wá gbélé Yorùbá ni ṣọ́parọ́ mọ́ yín ni. Ṣọ́parọ́ mọ́ yín ni. Because after tí Gumi wá tán ìtàrí láàrin yìí wọ́n bá tí wọ́n jẹ́ Kwara, wọ́n bá tí wọ́n jẹ́ Londo, wọ́n bá tí wọ́n jẹ́ Kiri. In tó wá worst ni pé ní àsìkò tí Gumi wá kò pẹ́ sásìkò náà ló jẹ́ the same Ọ̀yọ́ state tí Gumi wá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní terrorize. Ọṣẹ́ wo lẹ fẹ́ fi wẹ̀ mọ́? The same Gumi ni Saudi dá padà yìí. Ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹ gbọ́n ju àwọn àfáà Saudi lọ àbí? Ẹ̀yin mọ Quran tó wọn Saudi, ẹ̀yin mọ dájú ẹ̀sìn tó wọn Saudi, ẹ̀yin gbọ́n jù wọn lọ Saudi, ẹ̀yin mọ tó kàn nú ọ̀rọ̀ ju Saudi lọ. Saudi deport yàn lákọ̀ọ́kọ́ for one reason, for the same reason again Saudi deported him again this year. Tí Gumi bá jẹ́ ní ire, tí Gumi kì í ṣe terrorist, Saudi ò ní ẹ̀ta wọn bá má máa dà láàmú. Wọ́n bá ti accuse ẹ̀ wrongly Nàìjíríà tó dẹ̀ kàn sí Saudi pé no wọ́n win Trump ti máa yí ni, Saudi máa welcome ẹ̀. Nítorí pé Saudi was convinced, they were convinced that ẹni yìí lóòótọ́ kì í ṣe èèyàn ẹranko ni, eléyìí bá Islam lójú jẹ́ ni, wọ́n láwọn ò fẹ́ associate pẹ̀lú ẹ̀ rárá, má wàá ṣe hajj nínú wa, lọ wá àti tiẹ̀ lọ́dọ̀ àwọn terrorist ẹgbẹ́ kó lọ máa ṣe. Ẹ̀yin Mufuti, ẹ̀yin kìíní kan tẹ́ ẹ gbé Saudi tẹ́ ẹ gbé Gumi wọlé Yorùbá ojú tì pátápátá bá gbogbo yín. Ẹni bínú síbẹ̀ ní níwájú Ọlọ́run. I am sorry to say this. Ẹni ni mo di kèfèrí o. Wàhálà tí yín nìyẹn tí n bá sá ti di kèfèrí níwájú Ọlọ́run Ẹlẹ́dàá mi. Ìdáyé lẹ́jọ́ ń tẹ́ ṣe ni mò ń sọ ń pa ẹ̀. Mudiru Morikas, inú mi dùn kò tí bàbá yẹn sọ. Èèyàn ṣe agbódegbà, gbogbo wa rí conspirator ni nínú òfin. Gbogbo wa mọ̀ pé conspirator ni Gumi jẹ́. Ẹ jẹ́ kí n ka write up kan kí n tó lọ Mudiru Morikas. Ẹ jẹ́ ká write up kan fún wa. Mo bọ̀. Good. Kẹ́ẹ̀tún gbọ́ Gumi tí gbogbo yín pọ́nlé pé kì í ṣe criminal, kò ṣe kinní kan, èèyàn rẹ̀ ni. Àwọn tí wọ́n gbé àwọn ọmọ lọ́yọ̀ state, àwọn Fúlàní tó gbọ́ ọmọ lọ́yọ̀ state, ẹgbẹ́ ọ̀kan tí Gumi sọ ń pa wọn, màá pè ẹ̀ máa kà fún wa ń sìn. Nígbà tí wọ́n gbá àwọn Chibok girls ní dọ́kìnní àná, ó ní tí Gumi sọ. Gumi ló sọ ń gbà yẹn pé let government go and negotiate with them, not until when you negotiate with them gbogbo tó ń condition tó fún government láti join tí government meet up kí wá ní changes tó bá Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn terrorist tó ti wá change, reincorporate them to the society, wọ́n fún wọn amnesty, gbogbo amnesty tó wá gbà láti join tó ti wá change. Mo rí fídíò kan lẹ́yìn tó sọ pé ẹni tó bá ti pààyàn 50 rí wọ́n á ní kó dúró bá wọn máa ní class kan oṣù 6 ló máa fi dúró síbi tó ti ń train wọn. Wọ́n tó bá ti dó ó ní ojú class ìbọn tó ti yìn rí wọ́n á dẹ̀ pay off ní 3 million naira, wọ́n á tún máa gba 50,000 lóṣooṣù, máa play ẹ̀ gbogbo wa máa gbọ́. Àwọn tí Gumi defend ìbànújẹ́ ńlá ló máa jẹ́ fún yàn wípé ìjọba Nàìjíríà ń fi àbíjọba kíjọba tó bá jẹ́ taxpayers money wọ́n fi san 3 million fáwọn tí wọ́n pa àwọn èèyàn wa, wọ́n dẹ̀ tún fún wọn 50,000 lóṣooṣù, taxpayers money. Ṣé ó bójú mu? Ọ̀rọ̀ tí Gumi sọ̀rọ̀ lórí àwọn ọmọ tán gbé ẹ máa gbọ́. Ìjọ́ kejì ìjọ́ kẹta tí wọ́n gbá àwọn ọmọ yẹn èsì tí Gumi fìrì. Justin, bandits are ready to drop weapons if government gives them amnesty. Ṣe Gumi ó ní kó lọ fún wọn amnesty, tí gọ́ọ̀mẹ̀ bá fún wọn amnesty wọ́n á fi wọ́n lẹ̀.
amnesty fẹ́ tó ti pa kúkúrú pa gógùn tó ti pọkùnrin tó ti pọ́bìnrin tó ti pọmọdé tó ti pàgbà tó ti pa ìmọ̀ye èèyàn Nàìjíríà wọ́n fún amnesty. Islamic cleric Sheikh Ahmad Gumi has asked the Nigerian government to consider granting amnesty to bandits, just like it did for repentant Boko Haram members. Speaking in Kaduna, Gumi said Nigeria has used military force for over 17 years. My play don't say my play for over 17 years. Yet this security still continues. According to him, it is time to try a different approach through dialogue, rehabilitation and education. He said, many bandits are willing to surrender, but fear they may be arrested or attacked if they lay down their weapons. Gumi also suggested taking children out of the forest and enrolling them in school. Gumi also suggested taking children out of the forest and enrolling them in school to stop the cycle of violence. He added that the government should listen to what the bandits want, instead of relying only on military action. His statement has now sparked serious reactions online, with many Nigerians divided over the idea of granting amnesty to bandits. Ẹ ti gbọ́, Gumi tẹ́yìn gbé wá pé èèyàn dáadáa ni. Tí tomorrow mo ráwọn àfáà kan tó ṣe defend Gumi, ẹni rere ni o, ẹni dáadáa ni o, mo ráwọn àfáà kan tó ṣe defend ẹ̀. Tó bá wá dọ̀la, káwọn èèyàn bá wá dìde, tí wọ́n sọ pé terrorist ni wá, náà kó gbogbo wa pọ̀, wọ́n fi dáadáa, wọ́n fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rá wa lára, ọ̀nà wo la fẹ́ fi wẹ̀ mọ́. Nígbà tó jẹ́ ní àfáà Muslim lóòótọ́ lẹ́gbẹ̀ẹ́ gbèjà ẹ̀ ṣe rí bí ọmọ ìyá yín nínú ẹ̀sìn. I often said it, Gumi is never ọmọ ìyá tèmi nínú ẹ̀sìn. I don't know Gumi more than pé ó jẹ́ terrorist, because anybody tó bá ti jẹ́ conspirator òun náà wà ní ọ̀ràn yẹn. Bóyá ká ní Gumi ti stop gbogbo activities ẹ̀ láti máa ràn wọ́n lọ́wọ́ ni, bóyá banditry ò bá ti stop Nàìjíríà, bóyá kájà àwọn má lè irú bá irú Gumi, kájà àwọn má lè irú ẹ̀ lẹ́yìn ni, bóyá ọba má pọ̀ bọ́ mọ́, who knows. And that is the more reason why I will against that man till eternity. Brother mi Oríyọmí Hamzat, ẹ má bá wọn ní Gumi bí èèyàn rí o. Mo mọ̀ pé tíjọ́ yẹn ó wà coincidence. Wọ́n invite Oríyọmí as speaker or as one of the guests. Ṣóhun òkú mà wọn wo ló ń bọ̀? Ó kàn yọ síbẹ̀ nìgbọ́n tó bá jẹ́ mi sà, tó bá jẹ́ mi o. Bẹ́ẹ̀ mi débẹ̀ tí mo bá rí Gumi bẹ̀ máa excuse ara mi máa kó bẹ̀. You might not have proud knowledge that Gumi was coming that day. But as soon as bóyá mo dé bá ní o, bóyá ó dé bá ní o, as soon as tí n bá ti rí Gumi I will get out. Because mi ní fẹ́ káwọn èèyàn rí mi àti ẹ̀, mi ní fẹ́ kán rí wa papọ̀. No. Kódà Ọlọ́run ọba lálùkẹ́ àmì, ayàkùnrin kan sọ pé bóyá ànábì ló sọ bẹ́ẹ̀, ó ní mọ́ta sábà kan mí fàáwà mi nù. Tẹnikẹ́ni tó bá rò pọ̀ mọ́ ni wọ́n jọ máa gbé yín dìde lálùkẹ́ àmì. Ẹnikẹ́ni tó bá rò pọ̀ mọ́, ó ló ṣe jẹ́ pé ń gba kámẹ́rà àtijọ́ ká yín papọ̀ làwọn èèyàn fi ń drag yín sí pé ẹbí wọn ló gbé Gumi wá, whereas you know nothing about him. You have no proud knowledge of his coming, but unfortunately ó dé èyí náà jókòó tì ẹ wà bẹ́ẹ̀. If I were in your shoe I will excuse myself. Báwo kò ṣe forum tó yẹ kí n jókòó ni, bóyá ó bá yín bẹ́ẹ̀ ni o, tó bá dé bá mi bẹ́ẹ̀ I will excuse myself. Tí n bá dé bá bẹ́ẹ̀ mi tẹ̀, tí n bá ti wo tí mo ti rí máa kó bẹ́ẹ̀. Mi fẹ́ mọ̀ kí ló fẹ́ sọ. Tó bá kó táyà Kùránì lẹ́nu rọ́ ló ń pa, tó bá fi Kùránì bójú rọ́ ló ń pa. He is a non-terrorist, a stark one. Saudi has proven him to be a terrorist. Ó tẹ́lẹ̀ kejì tí Saudi dá padà sí.
wọ́n wá dá padà tán ó rí pé tìjú ló jẹ́ fóun ẹ̀gbọ́n nǹkan tí Gumi wí láti fi defend ara ẹ̀. Here to explain to you that I have no any association, I don't have any hand, I don't do anything to encourage or to promote insecurity in Nigeria, but on the contrary, I'm a peaceful citizen who loves his country more than anything, and that's why I felt it's a duty for me to take along with me the government to go and see these people that are causing insecurity and listen to their grievances. After listening to their grievances, up to today, I have not seen one step taken towards alleviating the grievances except the kinetic approach. I have discussed with many military officers, all of them saying the kinetic approach is just about 25% of solving such kind of conflicts. Arabia, after full investigation, found me not wanting. After Saudi Arabia, Saudi investigation, the authorities exonerated me of all allegations and allowed me to finish my PhD in Islamic jurisprudence. After securing a valid Hajj visa from Saudi Arabian consulate in Abuja, on reaching Medina Airport, my name did not appear on the computer of the immigration department. After many search to see reasons, they said my name is not in the list of those wanted, my name is not everywhere, but they don't know why my visa is not there. So they said I have to return back home. Ṣẹ́gun àkàn tí Gumi sọ. Mudir Morikas, ó yà mí lẹ́nu kan tí mo padà gbọ́ lẹ́nu ọdún òkú yà mí lẹ́nu náà torí pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń jẹ́ kan náà ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀. Ó jẹ́ bàbá yẹn sọ̀rọ̀ torí pé wọ́n pa àwọn náà sí meeting yẹn. But notwithstanding, he has spoken very well. Anybody tó bá organize anything tó jọ mọ́ ti Islam ní Nàìjíríà nílẹ̀ Yorùbá gàgàgà tó bá ti recognize Gumi tàbó pé Gumi wá bẹ̀ is a known and void. A jẹ́ pé onítọ̀hún dunnú sí bí wọ́n ṣe ń pa kúkúrú pa gógùn ní Nàìjíríà. Ẹ wá lẹ́yìn pé Gumi wá nítorí pé kó lè wá kíra wọ́n ṣe ń pe mùsùlùmí ní terrorist ṣé lóòótọ́ làwọn tó ń pàmò èèyàn yẹn jẹ́ muslim. Gumi láwá sọ fún yín pé wọ́n ṣe muslim. Ṣé Gumi fúnra rẹ̀ jẹ́ muslim nítorí pé dárúgbọ̀n sódẹ̀ jáfa? Ṣé tó kànú Quran ló ṣe yẹn? Ṣé tó kànú Quran làwọn terrorist tó kó kiri ṣe yẹn? Ṣé tánà bí ní ká ṣe nìyẹn? Sallallahu alaihi wasallam. Ṣé tánà bí ní ká ṣe ni pé ká máa gbé wọn níjà, ká máa gbé wọn lẹ́yìn, ká máa bẹ̀bẹ̀ fún amnesty wọn fáwọn tó ti pagbà gbèjì àwọn èèyàn? Ẹ wá lẹ̀ pè wá ó wá sọ tẹnu ẹ̀ lẹ́ṣẹ̀ pè wá ṣe kí ni? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ yìí ó lè? Ọ̀rọ̀ wo ló wà lẹ́nu Gumi tí Gumi fẹ́ sọ? Ó lẹ̀ pé wá ló jẹ́ the same Ọ̀yọ́ state yẹn ni wọ́n ti ń gbé wọn náà gbé wọn lọ́mọ ẹ̀. The same mo mọ̀ dúró dàsìkò yìí mo ti fẹ́ sọ̀rọ̀ yẹn ti pẹ́ bọ́ náà ń kọ̀ mọ́ ṣeun gbé ọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ tó nígbà tí Saudi confam lẹ́lẹ́ẹ̀kejì wípé terrorist ni Gumi. Mo ṣe rò pé yes, it's high time I spoke about it. That's why fi sọ̀rọ̀ pẹ̀ kọ́tẹ́ ṣe yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń pọ́n Gumi lé gbogbo ẹ̀yin tẹ́ ń justify wíwá Gumi sọ́yọ́ state wípé nǹkan tó dáa ni kì í ṣe ọmọ èèyàn Ọlọ́run ni èèyàn Ọlọ́run nílé àbẹ́ èèyàn èṣù. Gumi tó yẹ tó jẹ́ pé tó bá jẹ́ same country ló wà wọn á ti pa tipẹ́. Tó bá dẹ̀ pa wà ní life jail torí òun la gbóde gbà fáwọn arábí yẹn. He has always been their spokesman. Ó máa ń wá fọ́ọ̀mù ṣùgbọ́n ọlọ́pàá tẹ̀lé òun bí òun ṣe wọnú igbó yẹn ọlọ́pàá bọ̀ òun wọbẹ̀ àwọn gọ́ọ̀mẹ́ntì agency bá òun wọbẹ̀ àwọn tẹ́jọ jẹ́ Boko Haram ẹgbẹ́ yín náà ni. Àwọn tẹ́jọ sponsor wọn tó wà nípò náà ń kọ́ ọlọ́pàá fún ẹ. Ṣé Nàìjíríà gọ́ọ̀mẹ́ntì ló fún ẹ lọ́lọ́pàá ni? Ó dà nítorí Gumi ni gọ́ọ̀mẹ́ntì ṣe announce wípé àwọn individual olóṣèlú àbọ̀ ẹni tó wà nípò kọ́lọ́pàá má ṣọ̀wọ́n mọ́ torí Gumi ni. Torí Gumi ni.
Mudiru Morikas sọ̀rọ̀ ní mi dẹ̀ dùn fún nǹkan tí bàbá yẹn sọ gbọ́n tó sọ. Báwo la fa kan ṣe lè mọ bí táwọn Boko Haram àwọn bandits wà tí wọ́n máa lọ gba owó fún wọn tí wọ́n gbẹ́rù àfa náà. Àfa wo ni ó mọ bí táwọn bandits wà tó mọ bí tí wọ́n wà tí wọ́n pẹ̀lú wọn negotiate lórí kíni. Ọmọ bí tí Boko Haram wà ìwọ ló mọ bí tán wà ìwọ ló mọ wípé wọ́n nídìí owó kan fún wọn lówó. Irú àfa wo làfọ ọ̀hún. À ń retí ìjọba tán bá máa ikọ́ àwọn serious pẹ̀lú security tán bá máa ikọ́ àwọn serious pẹ̀lú security tán má fojú wo ẹnìkan kán má sì fojú fò kán má ṣe ojú ìṣáájú bó tilẹ̀ òkó mọ́ báyẹ̀ pé àfáà ni bí láwà ní ẹ̀kọ́ gùn dé gbogbo mẹ́rin kí òun gbọ́n ẹ̀kọ́ máa wólẹ̀ báyìí èyí tí Islam fẹ́ kán ṣe ní pé al-adala so adala social justice al-adalatul ijtima'iyya ó gbọ́dọ̀ wà al-adalatul qanuniyya ó gbọ́dọ̀ wà so nobody above law kọ́nà bá ti pè lófin òfin ni ẹni tó mọ̀ tí wọ́n wà yẹn àfi kó lọ rú gbogbo wọn jáde ó mọ̀ gá wọn ó mọ̀ gbákejì wọn ó ń bá wọn ṣe ó mọ̀ iye owó tí ẹni jọ ń sọ̀rọ̀ débi tó mọ̀ iye owó tí wọ́n lè nídìí ó mọ̀ ẹ́pọ̀ owó ni wọ́n nídìí ó tún ya fọ́tò àfi kíjọba gbé wàláhì àfi kíjọba gbé kí Nàìjíríà yìí tó lè nísinmi irú àfá abẹ́nu mùsùlùmí àtàwọn tí wọ́n wà ń kọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n ń ṣe tí ó yá sí pé ẹ̀rí wọ́n kàn kórùngbọ̀n jọ bí kíní ni wọ́n rí pé irùngbọ̀n ẹni tó ń fárùngbọ̀n ẹ̀ṣẹ̀ ju oníṣìnà lọ àwọn fàtáwà wọn nínú Al-Qur'ani ló sọ wípé ẹ̀ṣẹ̀ ẹni tó fárùn Al-Qur'ani ló ní ká máa dárùngbọ̀n sí àbí ó ní ká máa fárùngbọ̀n à ń bọ̀ mẹ́ àfi ká yànnà náà a wà mọ àwọn tó kó gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ìwọ̀lú mo sọ wọ́n ní ẹ̀mọ̀ lérí ẹ̀kẹ́nìkan ìlérí ọmọ mo tún lè nantahi bikum ila al-abad a ní jẹ́kẹ́ dàlú a dẹ̀ ní jẹ́kẹ́ dáràn yẹpẹ̀yẹrin kalẹ̀ sínú ìlú yìí lórúkọ ẹ̀sìn Islam ẹ̀sìn àláfíà ni gbogbo ọ̀nà ló fi jẹ́sìn àláfíà. wọ́n tí bàbá yẹn sọ ẹ̀ ń pè láàfà ẹ̀ ń pè léèyàn ọlọ́run àbí èèyàn ṣètọ́n àbí irinṣẹ́ ìṣù wọ́n pa kúkúrú pa gbogbo kò mí lára wò kò fríkì ẹ̀ onísàbíkọ̀ mẹ́kọ́ ló kọ̀nfàmù yẹn gbogbo wọn náà ní excuse tó gbé wá gbogbo àwọn tó pe Gumi sí meeting yẹn gbogbo wọn náà ní excuse tí wọ́n mú wá gbogbo excuse wọn yẹn sì ó ní Saudi ti bá wa fọ́mọ́lẹ̀ tàrí yẹn pé gbogbo yẹn gbẹnu sọ̀hún terrorist ní máyì this is the second time tó máa deport ẹ̀ ta àkọ́kọ́ wọn ti ẹ̀dẹ̀ owó ìlú wọn rárá ó kìlọ̀ fún ni kí plane kankan má gbèdé ìlú wa o ẹlẹ́ẹ̀kejì ó wá lọ wọ́nà ó wọ̀ ìlú yẹn lọ́nà àìtọ́ wọ́n wà lè wọ́n rí pé ó wọ̀ lọ́nà bá ìgbà Gumi rè no get out lú ẹ̀kọ́ làwọn tó bá ká ẹlẹ́kẹta wọ́n máa gbé wọn àti mọ́lé mi tí ó bá dẹ̀ ṣọ́ra ó lọ nìyẹn bí Nigeria government bá kọ̀ láti arrest Gumi he has beaten more than he can chew ó ti ṣe jù ó ti jẹ jù bó ṣe yẹ lọ excuse tí wọ́n mú wá ìkan nínú wọn ó mú excuse wọ́n ti ẹ̀ ṣe pé ìlú gba olúwa wa tá a bá against mi tí àwọn
káwọn ṣe àní they don't wọ́n regret gbogbo wọn tó jọ ṣe meeting yẹn kò sẹ́ni tó regret wọ́n justify Gumi ni mo gbọ́ tó ń defend ẹ̀ pàápàá pé máa yẹn ọlọ́run á dá gbẹ̀yìn tẹ́ bá stigmatize ẹ̀ ọlọ́run á dá yín lẹ́jọ́. àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n traumatize nǹkan gbogbo àwọn ọmọ tó ń gbé tó wà lọ́dọ̀ àwọn Fúlàní yẹn ẹ mọ̀ pé ti traumatize brain wọn all of them will live in that trauma tó máa fi kú gbogbo ọmọ yẹn ló jẹ́ pé trauma àfihàn tí ò tí ì gbọ̀n àfi bí àwọn ọmọ ọdún méjì àwọn ọmọ ọdún mẹ́ta àwọn ọmọ ọdún mẹ́rin ṣẹ́nu gba àwọn tó ti dàgbàlagbà díẹ̀ tó ti gbọ́n yẹn trauma yẹn máa wà ní brain wọn for life kó tó lè obliterate kó lu brain wa pẹ́ torí tó bá sùn tó bá rántí sí ìyẹn á fò dìde gbogbo èyí tẹ́ support Gumi pátá gbogbo yín lẹ máa gba ṣéǹjì yín lọ́dọ̀ Ọlọ́run mí ní ṣe pé o Gumi lè rí tó deport yẹn they arrested him first then they deported him why tí o fi sọ fún wọn bẹ́ẹ̀ why tí o fi sọ fún wọn pé I'm not a terrorist I'm only being told excuse to give nsìn why tó bá jẹ́ lóòótọ́ lẹ wà justify bẹ́ẹ̀ ṣe gbé Gumi wá sí meeting yẹn ni kò yẹ kí Saudi dá padà mọ́ ó yẹ kí Saudi rí tí gbogbo wa ò rí àbí tó bá jẹ́ ti kéwú ni èwo lẹ kéwú tó ná ọmọ Saudi tó bá jẹ́ ti mọ̀ ẹni mélòó ló nímọ̀ nú gbogbo ẹ̀yin tẹ́ gbé wọn wá yẹn tó àwọn ará Saudi àwọn tó wà ní ìjáde hajj àwọn tó jẹ́ pé sheikh wọ́n ti di sheikh and that's a professor làwọn tó wà ní ìjáde kò sí ìdájọ́ ẹ̀sìn tẹ́fẹ́ sọ tí ó sì inú brain wọn kí ló dé tí ìdájọ́ ẹ̀sìn tó wà lórí wọn ò ṣe sọ fún wọn pé no Gumi is just a negotiator kò kí ń ṣe terrorist o lọ́wọ́ kàn bá Nigeria government sọ̀rọ̀ pa wọn ní o èèyàn tó solicit fáwọn tó ń pa àwọn èèyàn he has never for single day condemned the mass killing táwọn Fúlàní yẹn ṣe for single day he has never instead ó dàlù kí bá kiri ó lọ àárín wọn ni ìyẹn lẹ́yìn wá bá ní business papọ̀ unabi okoko àṣà Igbo I need you a fool you are a okoko ẹgbọ́n tàfà yìí sọ kí wá sọ final word kí máa lọ tèmi. ó fà á tá a fi pé Dr. Ahmad Gumi wá ipe kó wá bá wa dá sí ọ̀rọ̀ lórí conference tá a pè pàápàá jùlọ kí ni nǹkan tó fa conference náà ẹ ń pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan sẹ́yìn olórí orílẹ̀-èdè Amẹ́ríkà tá a mọ̀ sí Donald Trump ó sọ ọ̀rọ̀ kan tó já gbogbo wa láyà ní Nàìjíríà ó ní Amẹ́ríkà ó ṣeé ṣe kí wọ́n wá láti wá dáàbò bo àwọn kìrìsìtẹ́nì àti láti wá kojú ogun kó àwọn kan ní nǹkan tó pè pé àwọn mùsùlùmí wọ́n ń pa kìrìsìtẹ́nì ní Nàìjíríà tí Donald Trump bá lóun fẹ́ wá tó bá ní àwọn mùsùlùmí pa kìrìsìtẹ́nì ní Nàìjíríà tó wá lóun ń bọ̀ láti fẹ́ wá dáàbò bo àwọn kìrìsìtẹ́nì tá a bá wò by logical application ìtumọ̀ ẹ̀ ní pé òun wà á kó ogun ja àwọn mùsùlùmí nítorí pé àwọn terrorists wọn ni wọ́n ń bọ̀ abájá àtàwọn kidnappers wọn ò lá identity orúkọ kan tí gbogbo ayé ń pè wọ́n náà ni mùsùlùmí eléyìí ló wá fà á wípé kí àwọn mùsùlùmí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kójọ lọ́tùn lósì láti jíròrò lórí àlámọ̀rí wọn àti lórí accusation tí olórí orílẹ̀-èdè Amẹ́ríkà tó fi kan àwọn mùsùlùmí bí ìgbà tá a bá ní a pè ìdílé kan lórúkọ tí ò kì í ṣe tiẹ̀ àbá tọ́ka ọwọ́ ìbàjẹ́ sí wọn pé tó wọ́n ń ṣe ìbàjẹ́ báyìí nídìílé mi èyí tó tọ́ fáwọn àgbààgbà nídìílé mi òun ni pé kí wọ́n jókòó kí wọ́n pè pàdé kí wọ́n ronú lórí accusation tí wọ́n fún wọn yẹn ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe àtúnṣe ọ̀rọ̀ náà wípé àpá kìrìsìtẹ́nì o kì í ṣèyàn bú ṣùgbọ́n tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni báwo ni wọ́n ṣe wo ara wọn tí wọ́n bára wọn wí tí wọ́n sì fi ṣàtúnṣe àlámọ̀rí ara wọn táyé òfin ní fi nǹkan burúkú tì sọ́dọ̀ wọn eléyìí gan ló fà á tó jẹ́ pé ìpàdé oríṣiríṣi ó wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mùsùlùmí wọ́n gbé kan kalẹ̀ lọ́nà Ọ̀ṣun bákan náà mùsùlùmí ni àwọn ni Muslim of the Southwest of Nigeria àwọn mọ̀nyánmọ̀nyán àwọn àgbààgbà tí wọ́n darí ètò àwọn mùsùlùmí ní ilẹ̀ Yorùbá bákan náà àwọn bàbá wa àwọn àfáà wa àwọn ìmáàmù wa àwọn náà tún ní ìjókòó míì ní ìlú Èkó bó ṣe jẹ́ pé ìjókòó titi wọn
ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti lè ní plan ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nínú nǹkan tó ṣeé ṣe kó jẹ lọ́jọ́ wọn òun náà ni ọ̀rọ̀ ààbò torí kó ṣe kò ń gẹ ìgbà tí Trump tó pe àwọn mùsùlùmí lórúkọ apààyàn àwọn náà jókòó wọ́n jíròrò lórí ẹ̀ eléyìí ló fà tó jẹ́ pé àwọn àfa ẹni rẹ tá a mọ̀ wọ́n sí ẹni dáadáa nǹkan dáadáa la fi mọ̀ wọ́n nílẹ̀ Yorùbá ní orúkọ concerned Yorùbá Muslim scholars ẹ̀rí ẹgbẹ́ kan ni àkójọ kan ni àwọn àgbààgbà olódodo ẹ̀sìn tí wọ́n lo àlámọ̀rí wọn lórí Al-Qur'ani Ọlọ́run àti sunnah Nabi Muhammad àwọn ni wọ́n wà níbẹ̀ wọ́n sì ń kópa lóríṣiríṣi nípa àtúnṣe àwùjọ yìí àti àlámọ̀rí àwọn mùsùlùmí kódà tó fi dórí ọ̀rọ̀ ìjọba àwọn náà bá pè pàdé títí wọn ipò táwọn náà jíròrò lórí ẹ̀ pé ṣé lóòótọ́ orúkọ tí Trump pè wáyìí ṣé lóòótọ́ la ṣe ìṣe yìí tí ò bá rí bẹ́ẹ̀ báwo la ṣe ṣàtúnṣe tó bá rí bẹ́ẹ̀ báwo la ṣe ṣàtúnṣe nínú nǹkan tí wọ́n tún péjọ pé lórí òun ni ètò ọrọ̀ ajé ní Nàìjíríà ẹ wá rí èyí tí ó jẹ́ pàtàkì ní ọ̀rọ̀ mi àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé ẹgbẹ́ wo gangan ni ẹgbẹ́ concerned Yorùbá Muslim scholars yìí àwọn wo ni wọ́n wà ń bẹ̀ kí ló dé tí wọ́n fi gbé kalẹ̀ kí sì làníyàn wọn kí ló wá fa ìjókòó tí wọ́n pè tó wáyé ní University of Ibadan tí wọ́n pè Gumi sí kí ló dé tí wọ́n fi pè Gumi ipe kó wá àwọn míì wo ni wọ́n tún wà ń bẹ̀ ó ṣe pàtàkì ká ṣàlàyé eléyìí nítorí pé àwọn èèyàn ti ṣe ọ̀rọ̀ gbọ́yé púpọ̀ nínú ara mùsùlùmí mo rí ọmọ ìyá wa àfà Taofik Akeugba Gold bí mo ṣe nífẹ̀ẹ́ wọn tó lórí bí wọ́n ṣe máa ń fi ìtara sọ̀rọ̀ mo ní táwọn náà ń sọ ọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan nítorí pé wọn ọ̀rọ̀ ni ò jí wọn àbí kó jẹ́ kó jí wọn kó jẹ́ pé ìtara àbí lára òun ni wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n ń kígbe orúkọ àwọn kan wọ́n ń sọ̀rọ̀ fatafata ní líle ní kíkọ ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ ọmọ ìyá tó yẹ ká wọlé ká jọ sọ wọn ò wá mọ̀ pé èyí táwọn ń bàjẹ́ lórí àlámọ̀rí ẹ̀sìn yìí òun ló pọ̀ jù nítorí pé nǹkan tí wọ́n pè wá òun náà ni àwọn kìrìsìtẹ́nì ń pè wá nǹkan tí àfà Akeugba Gold tí wọ́n pe àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá òun làwọn oníṣẹ̀ṣe náà ń pè wá àwọn ni wọ́n tà wá lọ́pọ̀ àwọn rò pé bóyá àwọn ń dáàbò bò wá àbí àwọn ń dáàbò bò Islam wọ́n ń yọra wọn wípé ni kì í ṣara wọn o wọ́n wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kabiti wọ́n wá fi ń sọ mùsùlùmí lẹ́nu wọ́n fi ń ba orúkọ Islam jẹ́ táwọn sì rò pé bóyá àwọn fẹ́ yọra àwọn pẹ́ ní ire ni wọn o wọn ò sì mọ̀ pé lọ́dọ̀ oníṣẹ̀ṣe àti lọ́dọ̀ kìrìsìtẹ́nì ìkan náà ojú kan náà ni wọ́n fi wà gbogbo aburú tí wọ́n bá fi kan ẹni tí ń ṣe súnà òun náà ni wọ́n gbèrò láti fi kan àfà Taofik Akeugba Gold òun náà ni wọ́n gbèrò láti fi kan àwọn àfà wa tí wọ́n ń ṣe súnfí òun náà ni wọ́n gbèrò láti fi kan àwọn àfà wa tí wọ́n wà ní Markaz torí lọ́dọ̀ kèfèrí kò sí yàtọ̀ láàrin wa rárá mùsùlùmí ń jẹ́ àti Isa àtàbíbù àti Taofiki àti Abdulrahuf orúkọ mùsùlùmí ni tó bá tó àsìkò tí wọ́n fẹ́ ṣe ṣùtá wọn ò ní ju ẹnìkan lẹ̀ làkùnrin ti fi sọ nínú nǹkan táwọn àfáà fi kọ́ wa wípé walan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum àti yahudi ni o àti nasara ni o wọn ò ní yọ́nú sí yín inú wọn ò ní dùn sí yín hatta tattabi'a millatahum títí tẹ́ẹ̀fì máa ṣe bí wọ́n ṣe ń ṣe gbogbo èyí tí àfáà Akeugba Gold ń ṣe kò sọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀tá Ọlọ́run èyí ò ní kí wọ́n fojú rẹ̀ èyí ò ní kí wọ́n fi wò wọ́n báwọn ṣe wọ́n ń sọ tí wọ́n láàrin àwọn ọmọ ìyá wa míì náà tó jẹ́ mùsùlùmí táwọn náà ń sọ ní pé wọ́n ti pé Gumi wá o tó kidnapper ni wọ́n o táburú bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o àwọn kan ní kẹ́ ẹnu nínú àwọn orúkọ tí wọ́n ń dárúkọ òun ni orúkọ Ustaz Imran Mọ̀láàsán tí wọ́n ń pè ní mufti ilẹ̀ Yorùbá nínú àwọn orúkọ tí wọ́n ń dárúkọ òun ni baba Wazir ní Ìwó àtàwọn orúkọ mi mo tún tẹ́lẹ̀ nílẹ̀ tó ń dárúkọ Mùdírù Ajígini ṣùgbọ́n ìtò ṣe ní kàyéfì pẹ̀lú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ní pé bí wọ́n ṣe pe Gumi wá pé kó wá kópa nínú conference yìí pẹ̀lú invitation bẹ́ẹ̀ náà ni wọ́n pe Ustaz Imran Mọ̀láàsán tó jẹ́ mufti bẹ́ẹ̀ náà ni wọ́n pe àwọn náà Ajígini tó ń náà wà ń bẹ́ẹ̀ náà ni wọ́n pe àti mufti Imran Mọ̀láàsán àti Ajígini àti Waziru Wo àti Ahmed Gumi gbogbo wọn kò sí tó jẹ́ mẹ́mbà àkójọ tó ń ṣètò ìjókòó yẹn concerned Yorùbá Muslim scholars mufti Imran Mọ̀láàsán kìí ṣe mẹ́mbà bákan náà Mùdírù Ajígini kìí ṣe mẹ́mbà kìí ṣàrẹ̀ Waziru Wo kò ń ṣàrẹ̀ kí ló wá jẹ́ tó jẹ́ orúkọ àwọn ènìyàn kígbe tẹ́ ń bá àwọn lórúkọ jẹ́ mo níbo mi tẹ́lu mi ń gbé wọn ṣépè bí mùsùlùmí ṣe ń sọ ní kìrìsìtẹ́nì ń sọ lóníṣẹ̀ṣe ń sọ ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀yìn òun ní kẹ́ ẹ yanjú lọ́dọ̀ tèmi ikú ìnira tó ti wà ń bẹ̀tẹ̀lẹ̀ ni àwọn kọ́ ni wọ́n pe Dr. Ahmed Gumi wa tàbí pe Dr. Ahmed Gumi wa àkójọpọ̀ concerned Yorùbá Muslim scholars lópin wá èmi tí mo sì ń bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ náà kódà mi ò ń ṣe ọmọ ẹgbẹ́ kékeré nínú àwọn gbòógì ẹgbẹ́ náà ni mo jẹ́ àwọn alápè Dr. Ahmed Gumi wa nítorí pé a mọ̀ pé mùsùlùmí ni kì í ṣe kèfèrí ṣùgbọ́n nǹkan tó ṣe wọ́n ń kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ta tó pè wá òun náà ní nǹkan tí ó jẹ́ kẹ́yìn náà wá disturb
tó ṣe yín kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ kí lọ́rọ̀ náà a rí pé ó ń tọ àwọn ajínigbé lọ sínú igbó a rí pé ó ń gba ẹnu wọn sọ̀rọ̀ fún ìjọba ó sì sọ pé báyìí tẹ́ ṣe sọ̀rọ̀ wọn o báyìí ẹ má pa wọn o ẹ má bọ́ǹbù wọn o ẹ bá wọn jíròrò bó ṣe yín kàyéfì ló ṣe àwọn náà kàyéfì. àwọn ọmọ pé tó Dr. Ahmad Gumi àkọ́kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni onímọ̀ ìsìláàmù ni ìmọ̀ alámọ̀lẹ́ ọmọ èdè ènìyàn nímọ̀ ayé onímọ̀ ni dọ́kítọ̀ ni ní ọ̀nà méjì tẹ́ẹ̀dá fi ń gba dọ́kítọ̀ láyé bí yóò gba dọ́kítọ̀ ìmọ̀ ìlera èyí ó gba dọ́kítọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ tí mo lera medical doctor ní Dr. Ahmad Gumi medical doctor ṣáà tó sì nímọ̀ ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ìjìnlẹ̀ PhD ni eléjà kọ̀kọ́ nítorí ẹlẹ́ẹ̀kẹta tó wá ṣe ìwá jẹ́ kakambari òun ní pé ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ni àti colonel ló wà ní Nàìjíríà yìí nígbà tí bàbá rẹ̀ kú òun ló resign níbi iṣẹ́ ogun doctor ní medical doctor ní Nigerian army ìgbà tí bàbá rẹ̀ kú ó dé resign torí pé òun ni àléfà kan tó yẹ kó jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀ ó wá kọjá sí ìlú Saudi láti lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn torí pé ìmọ̀ ẹ̀sìn ni bàbá rẹ̀ ló fi lo àlámọ̀ yẹ ó wá gboyè àkọ́kọ́ tá a mọ̀ sí BA létò Islam ó gboyè kejì náà nínú sharia àti usuluddin ó gboyè kẹta tó fi wá dẹni tí ó ní PhD ní usulul fiqh ó wá wálé ó wá dìbò sórí ìtẹ́ bàbá ẹ̀ so ẹlẹ́kọ̀ọ́ ni medical doctor ni àkọ́kọ́ nìyẹn military elite ni èèyàn ní kọjá ní Nigerian military kó wá wà well trained and disciplined ẹ̀kẹta ń bẹ̀ òun wá ní PhD ni àkọ́kọ́ nílé so àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa àwọn kidnappers ó jẹ́ nǹkan tí ó wọ́ ìwà ibi tí ló ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó ní tó yìí bọ́ọ̀lù ló ṣe ní irú ìdúró yìí ẹ̀kejì ń bẹ̀ yàtọ̀ sí pẹ̀kọ́ tó ní ó ní bíbí rẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí lórí gómìnà Nàìjíríà yìí kò sí ẹni tó lè deny bíbí rẹ̀ Ahmad Gumi torí pẹ́lẹ̀kọ́ ni bàbẹ́ onímọ̀ ni bàbẹ́ olùbẹ̀wò Ọlọ́run ni bàbẹ́ ó ṣe é ṣe káwọn èèyàn kan kí wọ́n má agree pẹ̀lú bàbẹ́ ibi tó dúró sí ṣùgbọ́n nǹkan tí gbogbo wa mọ̀ ní pé ọmọ oníbìnrin ni ibi yòówù tí ò bá ti wá ọmọ oníbìnrin ni èyí náà tó ṣe wá ń kàyéfì ibi tó ní tọ́ oníbìnrin náà tó ń gbẹnu kidnapper sọ̀rọ̀ èyí tó jẹ́ gómi then èyí tó wá jẹ́ kakambari ibẹ̀ ní pé nínú àwọn gbòógì àfà nílẹ̀ àríwá ni látara àpò bàbẹ́ ẹ̀ tó jókòó sí àwọn wí pé ẹ jẹ́ ká pè é náà tẹ́tí gbọ́ kí ló dé tó fi wá irú sọ́wọ́ bóyá ọ̀pọ̀lọ́ nínú àwọn èèyàn ń gbọ́ látòkèrè gẹ́gẹ́ gbogbo àwọn tó ń gbéṣẹ́ pé ẹ jẹ́ káwá sẹ́yìn pé wá àwọn tó sì wà ń jókòó náà àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n pòfẹ́sọ̀ wà ń bẹ̀ nínú àwọn tí wọ́n wà ní jókòó àwọn àfà tó jẹ́ kí wọ́n dángájíá ju Dr. Ahmad Gumi lọ pẹ̀lú PhD ẹ̀ àwọn tó jẹ́ kí ìdè láti bí náà àwọn náà wà ń bẹ̀ àtàwọn èèyàn jàkàjàkà tó bá jẹ́ pé wá ó sọ̀sọ̀kúsọ àbúgbé nǹkan tí òye ó gbé kalẹ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ sì tiwa bó ṣe máa ń operate torí pé ẹ̀sìn tiwa kì í ṣe ẹ̀sìn ìmùmú kò dẹ́ ń ṣe ẹ̀sìn aláìníláàkáì kò ń ṣe ẹ̀sìn máa wọná lọ kí ló sì máa wọná lọ ibẹ̀ làwọn èèyàn ó ti fún lábùkù ẹ̀ ni wọ́n ti bọ́ṣọ lára ẹ̀ ní òhù ni wọ́n ti strike naked intellectually àwọn èèyàn ó ti yọ ìpín ojú ẹ̀ wọ́n ó sì fi hàn báyìí tó bá jẹ́ kó sọ̀sọ̀kúsọ ni ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ipa àgbéwá ẹgbẹ́ kọ́kọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ tí ń bá ní àgbéwá báwo tèmi ṣe jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ concerned Yorùbá Muslim scholars ara wọn lèmi àwọn ajé àwọn àfáà gidi tó gbajúmọ̀ lẹ́ Yorùbá sì wọ́n wà ń bẹ̀ mufti ìwọ ò sí ń bẹ̀ mufti ìmọ̀ lásán kò sí bẹ̀ kì í ṣọmọ ẹgbẹ́ Sheikh Waziru kì í ṣọmọ ẹgbẹ́ bákan náà ní ajíkíní kò sí bẹ̀ gbogbo àwọn tẹ̀ ń pe orúkọ wọ̀nyí akọ̀wé wa àgbà òun ni Professor Abidin Ọláìyá onímọ̀ ìjìnlẹ̀ ni professor ni àfáà wa tó jó lórí gbogbo wa pátápátá níjókòó náà òun ni Sheikh Isa Akindele Salahuddin ẹni rẹ̀ ni wọ́n olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ẹ̀rọ wádìí wọn kò sẹ́ni tó ń mọ̀ wọ́n pẹ̀lú jàkíjàkan wọ́n sì kì í ṣọ̀tá ìjọba nínú wa níbẹ̀ òun làáfà àwọn àgbà Sheikh Abdul Fattah Al-Thani olùbẹ̀rù Ọlọ́run àwọn èèyàn rẹ̀ làwọn náà ọ̀rẹ́ ìjọba yìí náà ni wọ́n nínú àwọn tó wà ń bẹ̀ òun ni bàbá wa Sheikh Rashid Mayeleke bó o bá fẹ́ kọ́lẹ̀ mọ́ kọ́lẹ̀ báyìí ẹ̀rọ wádìí ń ta wọn ẹ ṣe DSS profiling lórí wọn tó bá jẹ́ pé ní ibú ni wọ́n bàbá wa Rashid Mayeleke ara wọn náà ni bákan náà nínú wa òun ni Professor Isahaki Lákì Akíntọ́lá oníjàngbara ni lórí ẹ̀kọ́ mùsùlùmí professor ni àwọn náà ṣe ìsọ̀kọ́ terrorist ni wọ́n àfáà wa Sheikh Imran Eleha àwọn náà wà ń bẹ̀ nínú àwọn tá a jọ jókòó ni bàbá wa àfáà wa ní mọ́ṣáláṣí Àríṣekọ́lá Sheikh Akuru àwọn náà wà ń bẹ̀ tó fi lórí àwọn àfáà wa Sheikh Bekunle Ṣáfí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹlòmíì tí mi ò rántí láti dárúkọ báyìí ṣe rí gbogbo àwọn tí mo dárúkọ yìí
ẹni àpọ́nlé ni wọ́n kì í ṣe àfáà onírìnkúrìn oníjẹkújẹ oníòkúrò, wọn ò sì kì í ṣe ẹni tí ó bá ẹni ìdọ̀tí rìn. tó bá dé pé nígbà tí Ahmed Gumi dé ike ẹjẹ ká gbọ́ tẹnu ẹ̀ kí ló rí tó fi wa irú sọ́wọ́ tó bá sọ̀sọ́kúsọ ni àwọn èèyàn ò bá dá alákẹ́, wọn ò bá fi àbùkù tiẹ̀ kan ipe ọmọ káàárọ̀ òjíire ni wá, ìran ọmọlúàbí ni wá, bákan náà Yorùbá ni wá tí wọ́n sì ti sọ fún wa léka àkókò lé pé rántí ọmọ ẹni tí ìwọ́n ń ṣe. kò sí ẹ̀kọ́ Yorùbá tó ń tẹ̀ ń sọ̀rọ̀ ní táwa náà ní ilẹ̀ Yorùbá ni wọ́n bí wa sí, ilẹ̀ Yorùbá ni wọ́n ti tọ́ wa, kódà nínú wa arímọ́gàjì Ìbàdàn bẹ́ẹ̀, kódà nínú wa arí ọba àdún bẹ́ẹ̀, tí wọ́n lè mọ̀ nínú àṣà tó jẹ́ pé àwọn ò mọ̀ àfàṣà tí ò bá takùtọ̀ lọ́wọ́ àti tàbí Muhammad òun nìkan láàrin báyìí ṣe. ìgbà tí Dr. Ahmed Gumi wá dé nínú àwọn ọ̀rọ̀ tó sọ ẹgbẹ́ díẹ̀ bẹ́ẹ̀, ó ní òun ò rìn lọ sínú igbó láti lọ bá kidnapper sọ̀rọ̀ rí láì kì í ṣe pẹ̀lú àṣẹ gómìnà Kaduna State ìlú tó ń ti wá, ó ní ìjọba pẹ̀lú àṣẹ wọn, ó nígbà bí ìjọba tó máa rán òun lọ pé kò ń lọ bá wọn sọ̀rọ̀ ṣọ́tà bí òtán ẹni tá a pè lẹ́ni ibú rẹ̀. ó ní ẹlẹ́ẹ̀kejì níbẹ̀, ó ní nǹkan tó ń rí òun ní pé ó léwu fúnjọba káàdé káwọn èèyàn kan kí wọ́n wà nínú igbó kí wọ́n má darapọ̀ mọ́ àwọn tó wà ń ta, ipe èèyàn ń gbé pẹ̀lú màálù, ó ní tó o bá fìyàn lẹ̀ tọ́dún mẹ́wàá kó máa jẹ kó máa mu pẹ̀lú màálù tí ò bá àwọn èèyàn gidi tí ò bá wọn ṣe láwùjọ, ó ní tí ò bá fi wá sáwùjọ ó ní wà màálù ni ó máa wù, ó sọ bẹ́ẹ̀, ó ní wà màálù òun ni ó máa wù. ṣé irú ìyẹn ló ń support terrorist? ó wá ní nǹkan tó ń rò pé a lè ṣe ní pé ìjọba kí wọ́n ràn wọ́n lọ́wọ́ kí wọ́n bá wọn jókòó, kí ni wọ́n fẹ́, tó bá ṣe é ṣe kí wọ́n mú wọn wá sí ìgboro. ó ní kódà àwọn ọmọ wọn kí wọ́n má jẹ́ kí wọ́n lọ sí makaranta eléyìí tí wọ́n máa ń rìn nomadic education tó jẹ́ pé àwọn Fúlàní orí ìrìn ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́. ó ní kí wọ́n dà wọ́n pọ̀ mọ́ àwọn ọmọ tó kù ní sùkúta, ó láwọn náà àmọ́ bó ṣe rí ipe kí yẹn jí ọmọ lọ́mọ pé ọmọ tó yẹn náwó lé lórí ọmọ tó ń kọ́ ẹ̀kọ́. ó nígbà tẹ́ ìdá àwọn wàtà òun wá sórí ìjọba ló lè ṣe léyìí. ó ní torí pé bẹ́ẹ̀ bá ṣe ń pa wọn, ó ní ilé ayé wọn gan ò nítumọ̀ lógún ara wọn, ó náà burú ọwọ́ wọn ni wọ́n tún máa ṣe ni. ẹjọ́ kí ló burú bọ́ọ̀rù yìí? ó lè ní gbogbo ògbésẹ̀ tó ń gbé, ó ní ìjọba mọ̀ pẹ́ tó bá jẹ́ pé Dr. Gumi jẹ́ ní ibú àbó ń bá Boko Haram ṣe àbí kidnapper ṣe, ó dá mi lójú pé àwọn DSS wọn á ti wá àtẹ̀ṣe sọ̀rọ̀ ẹ̀ nítorí pé wọ́n á ní fáìlì ẹ̀, wọ́n á ti ẹni tó ń sẹ́yìn wọ́n pé kí ní tìjọba ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ tí òun náà tó lágbára tó yẹn ìjọba tó fún ọlọ́pàá kó máa ṣọ́ kiri gẹ́gẹ́ bí àwọn àgbààgbà àfà nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ní ọlọ́pàá àti DSS bẹ́ẹ̀ náà làwọn pásọ̀ Adébóyè yóò ní ọlọ́pàá tí ó máa tẹ̀lé, Oyèdépò yóò ní ọlọ́pàá tí ó máa tẹ̀lé, Sheikh Habibullah Adamadi lórí yóò ní ọlọ́pàá àti DSS tí ó máa tẹ̀lé, Sheikh Dẹ́rù Bọ́jí yóò ní tí ó máa tẹ̀lé, Kọ̀rímù Kàbàrà yóò ní tí ó máa tẹ̀lé, Ahmed Gumi náà ní ọlọ́pàá tí ń tẹ̀lé. ṣé wọ́n rò pé ìjọba wa ó wá kúrí wọ́n máa wájẹ́ kọ́lọ́pàá máa dáàbò bò ẹni tí wọ́n mọ̀ pé ó lè kóṣù tábà àwùjọ àti bẹ̀rù Ọlọ́run. ó sì wá ó sọ tó tarẹ̀ òun náà fọwọ́ sí pé kí wọ́n máa pààyàn, kò fọwọ́ sí, kò sì fọwọ́ sí pé kí wọ́n máa gbé ni kọ́ máa jí ni gbé. ṣùgbọ́n nìkan wọ́n sọ pé ó lọ bá wọn organize ransom tí wọ́n bá jí wọ́n gbé máa organize ransom fún bẹ́ẹ̀ tẹ̀lé ìjọba yìí. àtàwọn ọmọ tí wọ́n ní wọ́n release àwọn ọmọ bíi 50 àti bíi 38 tó ní wọ́n jí kó chọ́ọ̀chì tí wọ́n sọ fún wa pé yàn 50 ó escape lọ́wọ́ kidnappers, àwọn ọmọ kéékèèké ó escape 50 àti 38 kó rò pé ransom lọ lórí ẹ̀ jókòó sílẹ̀. nílùú tó jẹ́ pé olórí ológun chief of defence staff General Musa èyí tó ṣẹ̀kú bẹ́ẹ̀ ó sọ ọ̀rọ̀ ilẹ̀kùn, ó láwọn èèbó ni wọ́n gbé báàlú wà báyìí ni wọ́n máa wá fún wọn lóúnjẹ nínú igbó, ó ní wọ́n máa drop nǹkan. chief of defence staff ló sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n lo ogun tí wọ́n lo jà tí wọ́n dé tí wọ́n jẹ́ àmì ẹ wá gbọ́ oríṣiríṣi nǹkan tí wọ́n sọ. àbí èyí tó jẹ́ pé gbogbo wa náà gbọ́ ó wà tíráàpù sínú igbó ó rìn kiri kò mọ ibi tí ó yà sí, brigadier Uba àbí kí ni wọ́n ń pè ó sẹ́ndì mẹ́sẹ̀jì sí military hierarchy ipe mo wà ní báyìí o ẹgbẹ́ helicopter wa ẹ wá save mi tí ó fi rí bẹ̀ báyìí. àwọn jagunlabi ni wọ́n dé ni wọ́n sì wọ́n pa nípakúpa. so ìyẹn ni wọ́n wá ń sọ pé ìyàtọ̀ sọ pé ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n ní ransom ìwọ́n wá ń gbé ẹ lọ pa wọ́n. kí ló dé látijọ́ yìí tí Yar'Adua ò rí wọn pa tán, tí Jonathan ò rí wọn pa tán, tí Buhari ò rí wọn pa tán, tí Tinubu náà wà lórí ẹ̀ tí ò rí wọn pa tán, wọ́n ti change gbogbo olórí ológun wọ́n pààrọ̀ ẹ̀ wọ́n tún gbé mi wá wọ́n tún pààrọ̀ ẹ̀ wọ́n tún gbé mi wá. ọ̀rọ̀ yìí lé sí ni ọ̀rọ̀ Nàìjíríà the more you look the less you see. Abracadabra ni tí gbogbo wọn bẹ̀rù Ọlọ́run. ṣùgbọ́n nǹkan tó dùn mí ni pé orí àlùmọ̀ ni wọ́n fi fọ́ àgbọn, orí mùsùlùmí ni wọ́n fi fọ́ àgbọn. ọ̀rọ̀ yìí wá ń divide àwùjọ mùsùlùmí dìmọ̀
àwọn tí wọn ò ní information tí wọ́n dì sí aláìmọ̀ kan wọ́n wá ń sọ ọ̀rọ̀ àwọn ń pera wa lórúkọ tí ò jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn pe ìjókòó láti ṣàtúnṣe ibi báwo ni ọ̀nà àbáyọ ó tún dọ̀nù kò fẹ́ ìjọ mi lójú nígbà tó oníṣẹ̀ṣe bá ń sọ̀rọ̀ oníṣẹ̀ṣe fẹ́ láti ṣe wa náà ni àwọn àti oníṣẹ̀ṣe ààlà ni ààlè pàdé láyéláyé nígbà kìrìsìtẹ́nì náà tóun náà bá ń sọ títí ẹ̀ àwọn àtàwọn náà àlè pàdé ṣùgbọ́n wọn ò farabalẹ̀ fún wa tó wáyé pé wọ́n farabalẹ̀ fún wa ni ìgbà tí Trump sọ yí pé kìrìsìtẹ́nì nípa àwọn mùsùlùmí Nàìjíríà wọ́n pa kìrìsìtẹ́nì o àwọn aṣíwájú kìrìsìtẹ́nì ló yẹ kí wọ́n tètè jáde ibi bó ṣe ń pa wá ni wọ́n pa àwọn mùsùlùmí náà o ṣùgbọ́n nìkan kan ò sọ̀rọ̀ àti bàbá kúrú yìí oníkálùkù dákẹ́ ni pọ́ oníkálùkù wá sọ dáwàdà ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ kán wá pa àwọn mùsùlùmí oríwá pẹ́ wọ́n fi fagbọ́n àwọn tó wọ́n jẹ́ aṣíwájú wa lọ́tún lọ́sì wọ́n wọ́n ń pe ìjókòó pé tó kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí báwo ni ṣètò òótọ́ níbẹ̀ òkè ẹja pé Ahmadu Gumi wá kí ló ń ṣẹlẹ̀ gangan àwọn eléyìí mú àwọn tí wọ́n bí ẹ kí ló pàwọ́ àtàwọn ará bí pọ̀ ó sì sọ tẹnu ẹ̀ ìyẹn ló tó wá di wàhálà ẹja àbẹ̀rù Ọlọ́run ẹja àbẹ̀rù Ọlọ́run kọ́nà ọba kó bá tún àwùjọ àwọn mùsùlùmí ṣe Ọlọ́run ọba mọ́ mu wa mọ́ fà á lẹ́yìn tí ò mú wa lọ́wọ́ Nàìjíríà kọ́nà ọba ṣe àlàáfíà sílùú náà kọ́nà ọba gbá àlàáfíà wá sílùú náà kọ́nà sọ di ìlú fọkànbalẹ̀ torí pé kò sí ìlú tó ga tó Nàìjíríà láyé kò sí ìlú tèmi nífẹ̀ẹ́ tó Nàìjíríà mi ò sì rí ìlú mi bí mo ṣe ń rìn kiri àgbáyé tó tí mo ń fly lọ bí passport yẹn kan mo ní Ọlọ́run sì ní jẹ́ ní méjì òun náà ní green passport Nàìjíríà Ọlọ́run ó sì sọ ìlú ìfọkànbalẹ̀ Ọlọ́run sọ di ìlú àgbáríkà Ọlọ́run ṣe wá lọ́ọ̀lẹ̀ ara wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ṣe ẹgbọ́n àtọkùnrin yẹn sọ excuse ti gbogbo wọn give wọ́n ti give ẹ bó bá ti bá kan sọ tó bá fẹ́ lẹ́ excuse àní wọn ò realize pé àwọn jẹ̀bi tán ṣe yẹn wọn realize pé táwọn ṣe yẹn o àwọn gbé máa yẹn wá wrongly now God to God be the glory Saudi ti vindicate everybody wa pé ó wrong that you should not have anything doing with that man again àwọn tó ń lọ pààyàn ọmọ yídì àwọn tó ń pààyàn mi sọ Christian mi ti fẹ́ sọ ti Christian ok bóyá torí pé wọ́n ṣe Muslim mùsùlùmí wa ń kọ́ mùsùlùmí ń kọ́ wọ́n lọ pa wọ́n lọ pa wọ́n mọ́ yídì wọ́n pa wọ́n mọ́ mọ́sálásí wọ́n pa wọ́n mọ́ mọ́sálásí jímọ̀ ẹ̀dẹ̀ tó lẹ́m báyẹn ṣe ní àwọn yẹn o ẹni yẹn èèyàn kọ èèyàn burúkọ èèyàn dáadáa ní tó bá dẹ̀ pa wọ́n bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ ó kì í jẹ́ wá bọ́ sí Christian most of Christians sì wọn tó ṣèṣòro mọ́ nítorí àwọn ọmọ Gumi torí àwọn tí Gumi ń gbèjà àgbọ̀nyẹ Christian ni ò lè lọ orí òkè mọ́ náà lè ṣe ṣòro mọ́ ṣé Nàìjíríà rí báyìí tẹ́lẹ̀ oníkàlùkù ṣẹ̀sì ẹ̀tẹ́lẹ̀ ní tí ó ti wà lánàá kí ló ń dé tí ìrànkan máa fún kọ̀rọ̀kan lọ́rùn and I'm saying it authoritatively ẹ̀ tó bá wish kò gbọ́ ẹ̀gbọ́ lésétí all the Boko Haram or the Fulani people are saying wàláì mo tún fi Ọlọ́run búra wọn ṣe Muslim wọ́n lè máa kí yídì wọ́n lè máa ṣàlàyé tí ìbá yẹ pé èèyàn kan ya wèrè ó fẹ́ dú ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ òun pé bísímìláì àwọn yorùbá aláwọ̀ akíbárù sí ṣèbí torí wọ́n lè ṣèbáni lórúkọ jẹ́ tán fẹ́ ṣe sí ni gbogbo yẹn tó mí stage play ni ṣé Islam yà bá wọn lórúkọ jẹ́ dáadáa aláwẹ̀ ti bẹ̀rù ẹ̀yẹ́ ti bẹ̀rù sọ́lọ́ ló ní ká ṣe bẹ́ẹ̀ inú níjọ́ tẹ̀mí ti ń ka Quran mo sáókì mo kétumọ̀ mi ń ké nínú Quran rì níbi tọ́lọ́ ti pa wá láṣẹ pé ṣe mẹ́gbàgbé propaganda everybody ṣe lórí programu àwọn ms bàbá wọn jáde gbogbo jágàgàgà tó ń sọ yẹn forget that I'm saying reality now kò sí níbi kankan ní Quran bí tọ́lọ́ ti pa wá láṣẹ pé lọ pa èèyàn lọ pa innocent lọ pẹ́ ni tí ó ṣe Islam ẹbí orí kárí o wọ́n dẹ̀ sọ fún mi rí Ọlọ́run lè máa sọ̀rọ̀ bọ́ o bí rúbì kan tó lọ sọ pé mo ní kẹ káwọ́ gbéra tẹ́lẹ̀ ni tó bá pa yín kẹ máa wò wọ́n nísìn tó bá pa yín ẹ pa wọ́n padà wọ́n á wá lọ gbé ibi tó ẹ pa wọ́n yẹn wọ́n á wá lọ gbé jáde wọ́n á ná Ọlọ́run sọ bẹ́ẹ̀ mi ò kì í jíjẹ ẹsẹ̀ ń tèmi bọ́sẹ̀ láwọn tó gbé Gumi wọlé yẹn mo bá wọn ní scores o èmi àti wọn dẹ̀ jọ ń jà adájọ́ máa jà kú ni Islam tèmi ò sọ bẹ́ẹ̀ pé kí n support terrorist èmi gan ọkàn mi ò balẹ̀ gbogbo ọkàn wa ò balẹ̀ àwa tá a jọ jẹ́ Muslim wọ́n ṣojú yín stigmatize Islam ṣé tí Gumi di ni kò gbọ́ pé wọ́n pe Muslim ní terrorist group òun náà tún wá support because òun náà benefit we must say the truth now ó ní nǹkan tí Gumi ń gbà o
ó ní tó ń gbà o lórí negotiation tó bá ṣe o. On the final note máa yí jáde ó wá sọ̀rọ̀ amnesty tí Gumi ń pèpè kan fún wọn yìí stage play ni ó ti stage play already o. Kí ni wọ́n máa gbà ń bẹ̀ tán bá fún wọn amnesty yẹn? Wọ́n á fún wọn 3 million pay off, ṣé ẹ ṣe mọ́ yẹn gba 3 million, wọ́n máa fún wọn 50,000 lóṣooṣù. Wọ́n á máa béèrè lọ́wọ́ wọn according to what I'm saying, bá ní complain máa yẹn fún wa sí. Ó ní wọ́n máa béèrè pé èèyàn mélòó ló ti pa, ìwọ tó bá ti pa 50 and above bọ́ báyìí wà lọ 6 months ní camp yẹn. Ìwọ tó pa less than 50 èèyàn but tó jẹ́ pé ó ti pààyàn rí máa bọ́ báyìí. Ìwọ tó pààyàn rí rárá náà yẹn lè lo bí ijọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan ní camp kan ní kan máa lọ. Tó ti pààyàn rí àwọn yóò ní pẹ́ wọ́n á tètè lé wọn lọ. Àpò orientate wọn á lè máa lọ. Ẹ̀tìwọ́ tó bá ti pààyàn rí dáadáa ó ti ẹ̀ǹtà ìtúṣòwò ńlá, ṣé nǹkan yà wá stop? Wọ́n á tún máa fowó oògùn wa tá a san ní tax, wọ́n á tún máa fi san sálárì fún wọn. Ẹ ṣe eré kódà wọ́n báyẹn ni wọ́n gbé yín locks fún wọn tó ń ṣe bí ọlọ́ba. Ẹ jẹ́ fi máa yẹn parí ọ̀rọ̀ mi. Well, finally ẹ̀yin tẹ́ ẹ bá mi dáwó fún màmá yẹn ẹ ṣé mo dúpẹ́. Mi gbàgbé ọ̀rọ̀ màmá o, ẹ rí pé mi sọ̀rọ̀. Mi gbàgbé ọ̀rọ̀ màmá yẹn, mi gbàgbé. Mi ò tí get ẹ tó wá dẹ̀ máa address wọn jọ send ẹ̀ sí mi. Mo ti message ọmọ yẹn tí tó tẹ̀lé lẹ́ẹ̀kẹta sí tí mo ti message ẹ̀ kò reply mi. Bàbá rẹ̀ tó mọ màmá yẹn tó mọ address wọn jọ send ẹ̀ sí mi, mo need ẹ̀. Mo fẹ́ lọ bá wọn because lóòótọ́ ìgbà tí mi ti sọ̀rọ̀ yẹn mọ́ àwọn èèyàn fún mi lówó mọ́ but the little tó wà lọ́wọ́ wa tó bá jẹ́ ìyá yẹn nídìí tá a fẹ́ ká ṣe yẹn á fi bẹ̀rẹ̀ fún wọn tá a bá bẹ̀rẹ̀ àwọn èèyàn bá wa dá sí i. Mo kàn rí lánàá pé ẹnìkan lọ ra ẹ̀rọ ata oníná fún màmá yẹn kò dàbí ta aláfọwọ́fà yìí, ẹnìkan ti lọ ra automatic fún wọn. Ẹnìyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ púpọ̀, àwa náà ń bọ̀ lọ́nà láìpẹ́ lágbára náà. Dictionary wa náà dẹ̀ ṣì wà fún títà ọ̀fẹ́ ìtẹ̀bá ní interest. Ẹ̀yin tẹ́ fún mi lówó fún ọdún Iléyá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mọ́mí wa dẹ̀ dárúkọ wọn, ẹ ṣáà dúpẹ́ lọ́wọ́ yín, ẹ dúpẹ́ ṣé gan láyọ̀. Boko Haram are being rehabilitated. Now what they do after the rehabilitation, they fill form, they ask questions. How many people have you killed? So if you kill 50, you have your own class. 50 and above, 20, I have never killed. So if you have never killed, maybe you stay there 1 month and go off. If you kill small number, 2 months. If you kill many, 6 months. Which type of ammunition that you use? Then that's the people that they are going to pay them a payoff of 3 million. And monthly salary of 50,000. I'm saying this, it should be a shocking. I'm revealing this. After being rehabilitated, what happens the next? If you cannot live without gun, the government will provide gun for you. As a civilian JTF, you all know that they are here in Abuja. Most of them are repentant Boko Haram. Some of them that they cannot stay in the society, they are being exported to Algeria to go and attack the miners, to go and do illegal mining, gold mining in Algeria, and be paid. If they sustain gunshot, they are going to be transported back to Maiduguri and treated in the University of Maiduguri Teaching Hospital through the government of Borno State. The repented IDPs, repented Boko Harams, and also the civilian JTF go to Zamfara. They are there. The government of Zamfara is paying them 70,000. The government of Borno State is paying is paying 70,000 to the Borno State government. The Borno State government is paying them 50,000.
Meaning it is a job, it is a business. It is not a crime to start a business if the business is being recognized by our government. The business that I'm craving for is to start my terrorism. Wow. I'm not going to terrorize anybody. I'm going to fight back. It has been so painful that the killer of my dad is being paid with taxpayers' money. The abductors of our wife, our children, our sisters are being paid off by the taxpayers' money. They drive luxury car with escort. There is one man that slaughtered 96 people a day. Now he's driving with Hilux. His name is Adam Uruguru. I'm saying this, I don't care. I don't care. I'm ready to die.